Ẹ̀yin olólùfẹ́ fíìmù náà Ìkẹ́ọlá, ẹ fún fídíò yìí ní ìka ọwọ́ tí àwọn ènìyàn mọ̀ sí thumbs up like. Eléyìí ṣàpèjúwe wípé lótìítọ́ àti lódodo ni ẹ nífẹ̀ẹ́ sí láti wo apá kejì rẹ̀, ó sì ṣàfihàn bí ẹ ṣe nífẹ̀ẹ́ sí eré náà tó. Bákan náà sì tún ni, bí ẹ bá fẹ́ jẹ́ ẹni àkọ́kọ́ láti rí apá kejì rẹ̀, ẹ tẹ subscribe tí ń bẹ ní apá ọ̀tún yín kí ẹ bá lè jẹ́ ẹni àkọ́kọ́ tí ó kọ́kọ́ rí apá kejì rẹ̀ nígbà tí ó bá jáde sí abala lágbo òṣèré láti wò. Ẹ jẹ́ ká wá sọ̀rọ̀ nípa latest Yorùbá movie náà. Kí ni àwọn ohun tí ẹ nífẹ̀ẹ́ sí nínú eré yìí àti wípé òṣèré wo ni ẹ̀yin nífẹ̀ẹ́ sí nínú latest Yorùbá movie náà Ìkẹ́ọlá tí a ṣẹ̀ gbé jáde ní abala lágbo òṣèré? Ẹ jẹ́ ká lọ sí comment section láti kọ òṣèré tí a bá nífẹ̀ẹ́ sí jùlọ. Bákan náà ní apá ọ̀tún yín ẹ máa rí subscribe, ẹ tẹ subscribe button yín kí ẹ bá lè jẹ́ ẹni àkọ́kọ́ tí ó kọ́kọ́ rí apá kejì rẹ̀ nígbà tí ó bá jáde sí abala lágbo òṣèré láti wò. Bákan náà ni ẹ má ṣe gbàgbé, ẹ fún fídíò yìí ní ìka ọwọ́ èyí tí àwọn olóyìnbó ń pè ní thumbs up like tó ṣàfihàn bí ẹ ṣe nífẹ̀ẹ́ sí eré náà tó. Ó tún dìgbà kan náà.